ń gbòsè pọ̀pọ̀lọpọ̀ yín ń gbọ́n ọmọ yín tí wọ́n bá dóko kúrú náà tán tí wọ́n lóyún kóyún wọ́n wá bí mo ṣì kalẹ̀ iléèwé wọn ò ní lè dá yín tọ́ sùkúù wọn ò ní lè dá yín rán lọ ẹ wà á máa ṣe wóróworó káàkiri àdúgbò ń lo ṣe ń fi Pasuma ló fi ń pe pásítọ̀ tó o bá lọ iléèwé tó o mójútó ẹ̀kọ́ ẹ tó o róbì tó o níléèwé tí wọ́n bá kọ spelling pastor kalẹ̀ ó lè differentiate between pastor and Pasuma olófo spelling Pasuma tó ọkọ̀ gan òtún kọ̀rẹ́ẹ̀tì ńgbà tá a ṣe write up tá a ń sọ fún yín pé àwọn celebrity wọn kì í ṣe ọlọ́run àti stars o àti celebrity o àti pastor o àáfàá o àti anybody tẹ́ bá ti ń rí wọn tẹ́ ń sá kójó kiri lẹ́yìn wọn iná ṣe máa ń take advantage yín ẹ bu ọlá fún ẹni tọ́lá yẹ give honour to whom honour is due ẹlòmíín wà tí àpọ́nlé ọ̀jẹ́ rárá ẹ yé pọ́n wọn lé kọjá normal àwa akọ pastor ọwọ́ á ní Pasuma lakọ ń bò ṣe pé lórí burúkú lọ́pọ̀lọpọ̀ yín ọmọ yín ibi tán ti ń láàbò kiri àdúgbò àwọn ọkùnrin gidi tí wọ́n nífẹ̀ẹ́ wọn tí wọ́n tọ́jú wọn wọ́n mọ̀ bẹ̀ wọ́n láti fi hàn wọn ò ní fáwọn yẹn àwọn bọ́ńtrowé tí wọn ò rí tí wọ́n rò ní wọ́n mọ̀ làbò fún wọn wà bí mo ṣì kalẹ̀ iléèwé wọn nílé dáírán lọ ló ṣe lè differentiate between pastor and Pasuma in spelling lọ́wọ́ adé lo láwọn mọ̀mọ́ rẹ̀ stupid táwọn màmá rẹ ọba stupid bó ni wọ́n ṣe bírù wọ ọmọ òṣì ńgbà bá ń dóko orí ibú kiri àdúgbò tán ń dó star kiri wọ́n wá bí mo òṣì kalẹ̀ wọn ò ní rí iná níléèwé wọn ò ní rówó iléèwé san ńgbà bàbá ọ̀bọ̀n dá sí yín wọ́n wà fún yín láàbọ̀ ẹ̀kọ́ ẹ máa kàkàkùkà mo ṣe write up mo sọ pé celebrities are human beings they are not God but the kind of intimidation and excessive awe you have when you see them is the reason why they take advantage of you and humiliate you later. Pastors, alpha, king, stars, etc. are all human beings. Your life may even be better than some of them. Ibo ni Pasuma wà nínú write-up eléyìí? Where is Pasuma in this write-up? Ẹ̀yin olórí ibú mọ́ sàǹfààní. Ó wá dé comment section. Ó wá sọ wípé for adding Pasuma name. You are very stupid for adding Pasuma name. Sórí pé olórí ibú ni ọ́. Ńbo ni Pasuma wà nínú write-up yẹn? Pastor lórí tó fi ń pe Pasuma sọ́jọ́ra wọn iléèwé lọ ilé ẹ̀kọ́ àgbà rólù ọmọ yín òrówó tọ́ yín àwọn okó orí burúkú tán ọmọ yín dó ìmí ìgan ọ̀dà bàbá rẹ̀ mọ̀ nú yín you know so you cannot differentiate between Pasuma and pastor when you write PASTOR on the board and PASUMA you cannot pronounce the right word. Because irú yín ẹ ráyè lọ léèwé ọmọ yín ò rí bàbá gbé yín fún wọn rẹ ni rán yín léèwé wọn rẹ ni tọ́ yín ẹ wàá mọ sórí burúkú sórí pé màmá rẹ ló stupid báyìí màmá rẹ ni torí òun ló bí ẹfẹ ni tí ò lè rí ọtọ tí ò lè rí ọrán léèwé tó fi ń fi pásítọ̀ pe Pasuma màmá rẹ ló stupid torí irú ẹ̀yin ọmọ òṣì báyìí wọ́n ti máa ń sọ fún yín páwọn ò fẹ́ yín ìfẹ́ ọmọ màmá yín rè fagídí lóyún yín wọn ò wá rí yín tọ́ alphabet ló kéré ẹ̀ lè pè the first primary school gan ẹ̀ lè lọ because téèyàn bá jáde primary school gan kò ní find it difficult láti pronounce pastor àti Pasuma kò ní mọ mix méjèèjì papọ̀ ẹ̀yin olórí burúkú mọ́ sàǹfààní ayé tèmi bẹ́tà àti yín 100% torí mi ò kọjá ayé tèmi you know kí n sì tó fèsì sọ̀rọ̀ mo máa kà mo máa rí pé mo understand ẹ̀ mo digest ẹ̀ dáadáa sórí pé ní tí ń bá mi fún ọ lésì gan you know wọ́n bá mi fún ọ lésì dáadáa wọ́n ní he didn't go to school ní jàre ọmọ òfò lẹ́ ń bá sọ̀rọ̀ ó lọ school tó bá lọ school ni kí ni tó báwo ni Pasuma ṣe papọ̀ mọ́ pastor alólórí burúkú ni yín ẹ mọ̀ fẹ̀sí hàn ya yín hàn síta náà ni ipe ọmọ òfò ní bọ́ńtrowé torí tí bàbá ẹ bá tó bọ́ kú lọ tó train ẹ bẹ́ẹ̀ yẹn ṣe máa ń train legitimate ọmọ kódà kó ṣe ordinary school sat lóní o ò lè máa ṣe mistake pé Pasuma instead of pastor ẹ̀yin olórí burúkú mọ́ sàǹfààní wo gbogbo yín màá máa fún yín lésì don't reply commentator wo màá máa reply yín ni inú reply yìí gan lówó wà ẹ̀yin alábùkù gbogbo idiot.